ìwà wèrè ó kún ọpọlọ àwọn wèrè àwọn ò tiẹ̀ mọ̀ pé wèrè original ni àwọn tó ràn án lọ́wọ́ tí wọ́n bá shift wèrè sórí ẹ̀gbọ́n ẹ̀ ó padà rán wọn lẹ́wọ̀n ni mélòó mélòó kí ló fẹ́ ṣe fáwa. wọ́n máa mì àwọn tó bá shift wèrè sórí ẹ̀gbọ́n ẹ̀ ó padà rán wọn lẹ́wọ̀n gbére. ẹ̀yin tèmi yèyé mẹ́ṣọ́ ó ti jáde o lórí ọ̀rọ̀ Mercy Aigbe ó ní wèrè ní Mercy Aigbe ó sọ̀rọ̀ gidi gan sí arábìnrin yìí. ẹ̀yin tèmi ó tún fi márìjì rẹ̀ ó tún fi bú o. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin. pẹ̀lú iṣẹ́ àṣekára mélòó kí líbi wá ní tiwa. nǹkan tí mo mọ̀ tí mo máa kọ́ gbogbo yín. dọ́kúmẹ̀ntì ẹ̀ wà nílẹ̀ sẹ́wọ́n shift wèrè ni ṣó pọ́sù kẹ́gbọ́n èèyàn ya wèrè káàbúrò má ya wèrè ẹ̀yin ò tiẹ̀ já ṣó pọ́sù kẹ́gbọ́n ya wèrè káàbúrò má ya wèrè. ẹ̀yin náà ẹ wò ẹ̀yin èèyàn mi jẹ́jẹ́ mi mo máa wà. mo tòótọ́ ni o tẹ́mi lọ ẹ gbàgbé o àmòtọ́ o àwa ò kàn ṣe níbí ni o àmòtọ́ o tó bí dọ́kúmẹ̀ntì ẹ wà ńlẹ̀ gidi. àwọn tó bá gbé wèrè kúrò lórí ẹ̀ tó gbé sórí ẹ̀gbọ́n ẹ̀ ó padà rán wọn lẹ́wọ̀n gbére ni. dem say wetin ìlọ́kọ́ do you ta ló sọ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn ẹ gbọ́ kí ni ìlọ́kọ́ ṣe fún wa ta ló tún sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ èèyàn ẹ gbọ́ kí Prince Kai Lolo ẹ gbọ́ kí ni ìlọ́kọ́ ṣe kí àwa náà ṣe fún lọ́kọ́ ṣáàṣẹ lọ́kọ́ ni ẹ gbọ́ ṣáàṣàbírun síléke nílí 200 ta ló sọ bẹ́ẹ̀ ó mọ̀ pé àwọn tó ja ìyá wèrè àwọn kan tó bá ń hùwà wèrè wọn ọpọlọ wọn ti máa ń sọnù tó bá wá hùwà wèrè wọn fún wọn padà wọn máa play victim ìwọ tó ti rí nǹkan kan Anita ló sọ bẹ́ẹ̀ ní 200 ẹ fi yẹn lẹ́jọ́ ẹ jẹ́ kó wá defend kan máa bọ̀ èpè wà nílẹ̀ bí ẹ̀rọ fọ̀ wèrè dìran nìyẹn. ṣáwa ṣe nǹkan ṣáwa ṣe nǹkan kan ẹ gbọ́ abirun Chineke ẹ gbọ́ kí la mo sọ fún yín bí nǹkan fi mi ta fíìmù èmi náà fi taṣọ àjọ ń fira wa tajà ni tit for tat ni ó dárúkọ anybody o àbádárúkọ anybody àwa kàn appreciate àwọn tó wọṣọ tó fáìn ni o amúkùn ẹrù ẹwọ ìsàlẹ̀ ni ó wò àǹtí mi wọ́n fẹ́ láǹbì Soso of Lagos lọ́sùn kú ẹ o oh anybody abẹ́ni kọjá ọba ti gbogbo lé ìyá ọba ọ̀bẹ́ni kọjá lọ mo ti block ẹjọ́ àwọn aṣọ tá a fi hàn lálẹ́ yìí tó bá ti wọrú aṣọ yẹn ọkọ ẹ ò lè gbéyàwó lé ẹ wọ́n bá wá gbé abirùn Chineke kan wá handicap Chineke tán gbé wá onímùfẹ́ àní inch. You don't need to offend them before they come for you because they think using you to sell their move. Èmi náà fi wọ́n taṣọ àjọ máa fi ra wa taṣọ ni wọ́n máa fi ní polówó fún mi náà fi wọ́n ti polówó aṣọ ọ̀dẹ̀ lè dá mi mú lọ́rọ̀ mi lẹ́nu ayé èèyàn kan máa bàjẹ́ ayé èèyàn kan máa dá ayé tèmi ló dẹ̀ máa dá. Ẹ̀yin lẹ nídìí méjì tẹ́ fẹ́ fi ta fíìmù pẹ̀lú nǹkan kan tí mo nídìí mo fẹ́ fi taṣọ
gbogbo àwọn aṣọ ńláńlá tí mo gbé jáde lálẹ́ yìí sìn àwọn tí ò fẹ́ kọ́kọ́ wọn fẹ́ yàwó lé wọn á rà àwọn olórogún tó fẹ́ lọ pẹ́pẹ́ pé ní oṣẹ́gbẹ́ ẹ̀ wọ́n máa rà àbí oníṣẹ́ lòlò amúkun ẹrù ẹwọ ìsàlẹ̀ níkẹ́ ẹrù àbí ní 200 àwọn aṣọ tí mo gbé jáde lálẹ́ yìí sìn tó bá fẹ́ kọ́kọ́ ẹ fẹ́ yàwó lé ẹ àwọn aṣọ ẹni kò wọ̀ tó o bá lórogún tó o fẹ́ fọ́ ojú everybody dànù àwọn aṣọ tí mo gbé jáde lálẹ́ yìí àwọn aṣọ tí mo gbé jáde lálẹ́ wọn náà wo tèmi jẹ́ n fi fọ́tò kan wọ̀n wọ́n rí máa dún ọkọ mi ló fẹ́ dún fún tó bá dẹ̀ ti dún ọkọ mi dún bọ̀ má láòdù ẹ̀ ọ̀rá dún súyà ti ẹ nìyẹn ìwọ náà wò tó o bá gbarú eléyìí bó ló fẹ́ gbé wọ̀ tó o bá dórú eléyìí kúrò àṣẹ mẹ́nu mọ́ ó fẹ́ dórú eléyìí wá fẹ́ lọ máa ṣayá Diona ń bo níbo ló fẹ́ bẹ̀rẹ̀ Diona ẹ̀ lọ price bọ́ọ̀sì yẹn lọ́dọ̀ Judith kó o price aago yẹn emerald ọrùn yìí kó o price yẹn kó o bèrè pé bó Diona àwọn akúṣẹ̀ àwọn ẹlẹ́lẹ́yà mo ní àwọn tó bá ra aṣọ ṣẹ́rí kátígórì aṣọ tí mo gbé jáde lálẹ́ àwọn tó bá rà ni mo lè fún ní ọ̀ìlì ẹ̀ mẹ́ta ní ọ̀ìlì ẹ̀ tó bá ń gbọ́ ewé èlò ló tóbi tó yìí kí ilẹ̀kùn ọ̀ bí èèyàn ẹ̀gẹ̀dẹ̀ láìfọ̀ yìí alágbo ọ́ìlì yẹn àwọn tó bá ra lẹ́bù aṣọ yẹn ṣẹ́rílẹ̀ ayé lẹ́bù ìlú nǹkan téèyàn bá ti ra lẹ́bù àwọn aṣọ tí mo gbé jáde ìtúnkàn tí wọ́n fẹ́ fi ọ́ìlì yẹn ṣe because tẹ bá lò àárín àwọn òòlẹ̀ ti fẹ́ lò so ó ní àárín ibi tẹ́lẹ̀ wọ́ṣọ yẹn lọ àwọn ibi tí mo lè ti expect pé kí wọ́n ti lò ní wọ́n àwọn iṣẹ́ kan wà iṣẹ́ ńlá nìyẹn ó kí ń lò ní kéékèèké títí eyín mo dẹ̀ mo wúmà yẹn àwọn ọ̀rẹ́ gbogbo ló wà ló dẹ̀ àwọn ọ̀rẹ́ òṣò ní donation àwọn ọ̀rẹ́ òṣò ní bára àwọn ọ̀rẹ́ òṣò àwọn tó lọ ń jó nílé onípòsí ẹ̀rí nǹkan tó ń pè ní mo lówó sínímà láṣọ yẹn àbúrò life for you ó tó fi ń ya sínímà láṣọ yẹn ilé máa ń wọ̀ ọ́n tó bá gbé fọ́tò mi ń gbà mí tán lọ ń pm máa ń àrùn wèrè àwọn eléyìí ò tiẹ̀ mọ́wọ́ ti fọ́tò tán lọ ń gbé àwọn iṣẹ́ rí àwọn àdúgbò kan wà àwọn òde kan wà ẹ̀ ní lórí iṣẹ́ yẹn lọ́tọ̀ ó máa máa ṣiṣẹ́ sódì Tosin no scopus àwọn ẹrù nìyẹn àwọn owó sinimá nìyẹn wúmà ẹ lódẹ́dọ̀ ẹ gbàgbé ẹ wúmà ẹ wà pa ó nọ́mà ọkùnrin tí ò bá tọkùnrin ṣe kò lè dúró tìrú àwọn obìnrin bẹ́ẹ̀ ọkùnrin tó bá ní lára kò lè dúró tìrú àwọn obìnrin bẹ́ẹ̀ àṣírí mo sọ fún yín torí ẹni when you get to a stage in life ọlọ́run ló yàn fún yàn when you get to a stage ọlọ́run ló yàn fún yàn tí orí bá di ọwọ́ obìnrin tán ẹni tó kọ́kọ́ máa ń dalẹ̀ ọkùnrin yẹn tí orí bá ìtúrẹ̀ ẹni tó bá ní ọkọ tó jẹ́ ọkùnrin gidi tó understand yẹ tó dẹ̀ jọ́kùnrin tó fẹ́ fún rere ọmọ ìyá mi máa bọ́ ni o máa rá bàbá ni ọmọ ìyá mi inú kó lówó tiẹ̀ bí obìnrin inú kó máa tọrọ jẹ ìwọ ló fẹ́. wọn bá sunlé wọn sun ṣíà tó bá lọ́kùnrin lọ́wọ́ tó jẹ́ wípé ọkùnrin jẹ́ pé kò lára ẹ ọkùnrin yẹn ò rẹ́dí àti ba ojú ẹ jẹ́ nǹkan tókùnrin máa fi ń pa obìnrin tó lówó lọ́wọ́ ó máa lọ gbẹ́ni tí ò tó lè nì lóró mọ̀ kó máa hí tiẹ̀
kò sí nǹkan tó pa obìnrin tó kọ́kùnrin lọ gbé ọmọ tí ò tó ọmọ tí ò jẹ́ nǹkan ẹ gbàgbé ẹ̀ woman yẹn gada nínú ayé ẹ gbàgbé òṣì mọ́mọ́ tí mo sọ ọ̀pọ̀lọpọ̀ yín kò wà lórí social media ni wọ́n ń sòótọ́ ìmúra woman yẹn kan odidi sinimá mẹ́wàá ni Agodi life on lọ àwọn obìnrin bẹ́ẹ̀ tọkùnrin bá fẹ́ ṣèkà fún wọn lọ gbọ́mọ tí ò tó lọ tó bá gbóbìnrin tó dúró re tóun náà wà òkè ó máa fi mọ ẹ̀rọ gbọ́njọ ọmọ arọ́kọ yẹn náà ọgbọ́n ọmọ arọ́kọ God bless you.